know the problem? I love the way Asiwaju Bola Ahmed Tinubu, our own president, I love the way he's ruling this country. I love things that he's doing. There's nothing wrong with the country. The country is okay for me if the country is not okay for you. Mo like bí Asiwaju Bola Ahmed Tinubu bó ṣe rule wa ní country yìí, mo like ẹ. Because our Yorùbá feel pé Asiwaju Bola Ahmed Tinubu bó ṣe di president nísìn ó máa pín owó fáwọn Yorùbá kiri inú ilé ni. Ṣé kò tẹ́ feel that's what you people are thinking. That the way Asiwaju Bola Ahmed Tinubu is president now, we will be sharing money house to house for all Yorubas. That's what you people are thinking. That's what you people started bringing different kind of idea to come out. For me, I pray that nothing will do Asiwaju Bola Ahmed Tinubu. Asiwaju Bola Ahmed Tinubu will rule us for good 8 years. Nothing will happen to Asiwaju Bola Ahmed Tinubu. He will rule us in that presidential seat for good 8 years. Asiwaju Bola Ahmed Tinubu, I love your government. Your government is very okay for me. Anybody that say your government is no good, you should go and die. You should go to Ocean and jump inside the river. I love your government, Asiwaju Bola Ahmed Tinubu. Continue ruling us for good 8 years. Basiwaju jẹ president eba. Ebi ń pa wa kò sí yẹn mọ́. Kí ló dé tó ní wá yí padà tó di ebi ń pa wa o. Ebi ń pa wa o. Ebi ń pa wa o. Kí ló ṣẹlẹ̀ gan tí gbogbo èèyàn kàn ń resign nínú ìjọba bàbá Tinubu? Ṣó ní nǹkan tó ṣe sí yín bẹ́ẹ̀ yẹn ni? Ẹ lanu kẹ́ ẹ sọ̀rọ̀ fún wa. Ẹ jẹ́ mọ́ ọlọ́pàá ṣẹlẹ̀, àwọn ológun káṣọ́lẹ̀, àwọn eléyìí káṣọ. Kí ló ṣẹlẹ̀ bàbá Tinubu? Kí ló lé àwọn èèyàn kúrò ní ìjọba yín tí gbogbo wọn kàn resign? Mo ní bèrè ní o, ìbéèrè ò fàjà don't come for me o. Wà ní kí ni mo rí? Bá ṣe ń bi ni nìyẹn ni. I am tired of taking salary for doing nothing. Singer Ibrahim Labaika says as he resigned as special assistant to Kwara governor. So, ogunlọ́gọ̀ gbogbo yín tí wọ́n fún appointment inú ìjọba bàbá Tinubu torí pé ṣiṣẹ́ fún wọn. Torí connection kan àbí mi. Ẹ kàn gbé salary ni. Pèsè fún yín, ẹ mọ ìdí tó ṣe fún yín salary. Tálẹ́ nìyàn Ọlọ́run. Ṣẹ̀rí Làbákà ìjà máa gbórin ẹ̀ o. Yóò pé ó wà lára àwọn ènìyàn Ọlọ́run o. Eléyìn ò lè máa gba salary láì ṣiṣẹ́. Ẹ wá resign nínú ìjọba bàbá Tinubu. Mo sọ náà. I talk am, ẹ̀rí brother yẹn. Ẹ wá gbọ́ níbi táwọn kan ti ń resign. Ẹ wá gbọ́ ibi tí àwọn ẹlòmíì tán ti ń praise bàbá Tinubu. I need this life no balance ṣe. Kó lè gbọ́ kúlẹ̀kúlẹ̀ gbogbo ọ̀rọ̀ yìí, ó yá jájọ lọ wò wá. Nígbà tá a múra àti selection tá a dá fún yín ni wípé Aṣíwájú for president o. Ebi ń pa wa kò sí yẹn mọ́. Bí Tinubu bá di president o. Ara yóò dẹ̀ wá lọ́rùn gbogbo wa gbẹdẹmukẹ. Ẹ sì dójú tì wá. Ẹ dójú tì wá ẹ̀já lẹ́nu ọ̀rọ̀. Pàápàá jùlọ ní state tiwa. Ẹ dójú tì wá ẹ̀já lẹ́nu ọ̀rọ̀. Torí pé ọmọ Kwara jẹ́ ọmọlúàbí ni. Àwọn ọmọ Kwara á fẹ́ràn wàhálà. Àti wípé ọba Ìlọrin gbogbo wa ni wọ́n ń kìlọ̀ fún páwọn ò fẹ́ wàhálà, àwọn ò fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀. Òun ní kì í ṣe pé ará Ìlọrin ló jìyà, ará Kwara náà jìyà. Bàbá Bọ́lá Ahmed Tinubu, agbára tẹ́ ẹ lò lójú ẹsẹ̀ tọmọ Nàìjíríà fi kó sínú ìdààmú tá fi kó sínú wàhálà. Ẹ lo agbára yẹn kó tó pẹ́ jù. Kára fi dẹ ọmọ Nàìjíríà o. Ara ní àwọn èèyàn. Tẹ́ ẹ bá fẹ́ kọ́lọ́run ó fi ara ní yín. Ẹ tètè túwọ́ nínú gbogbo tọmọ Nàìjíríà ń fẹ́. I'm tired of taking salary for doing nothing. Singer Ibrahim Labaika says as he resigned as special assistant to Kwara governor. Labaika ma resign mani. Islamic singer and cleric Ibrahim Labaika Abdul Ahmed has resigned from his position as the special assistant on artist matters to the Kwara State Governor Abdurrahman Abdurrazak. Labaika resign. For appointment mọ́. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? The singer shared the resignation letter on his official Instagram page. Okay.
In the letter dated 12th September, last week, 2024, an address to the governor, Labaika expressed his gratitude for the opportunity to serve in the administration, but revealed that he had been unable to perform his role effectively. Labaika olórin, ṣèbó olórin ẹ̀mí ni àwọn Saoti, bí àwọn Saoti, Aláyàndé, Aláwìyé àǹkó àbí àti sísítà mi yìí ìyá kékeré Èkó tí ó ṣe jí gbé àti Kaola àti wọ́n pọ̀ bẹ́ẹ̀ mo máa ń gbọ́ orin wọn dáadáa. Ó lóun ò ṣe iṣẹ́ mọ́, òun ò ṣe òun ó ti terminate appointment fúnra lára ẹ̀ pẹ̀lú ìjọba Kwara. Kí ló fàjà? Ó ní wọn jẹ́ ó lóun dúpẹ́ lọ́wọ́ Governor Abdulrahman of Kwara State tó fóun ṣe kí náà fóun ṣe yẹn gan-an. Assistant to Kwara Governor on artist matter. Ó ní òun dúpẹ́ òun yìnyín o ẹ ṣeun. Ó ní ṣùgbọ́n bí tán bá dé yìí òun ò ṣe mọ́ o. Kí ló fàjà ṣẹ́yìn àti governor jà ni? Ṣán bojú yín jẹ́ ni? Mo kíwa mo kíwa gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí. Orúkọ tèmi ò yí padà rárá, Yèyé Dára Kòwé kòkòkò ó ní mò ń jẹ́. He explained that despite serving for 1 year and 7 months, he had not been given a clear schedule of duty. Wọ́n ní Labaika ní òun ti gba appointment yẹn like 1 year 7 months tó ti ṣiṣẹ́ pẹ̀lú Kwara governor. Ó ní but the last minute on 12th tó fi resign. Kò sí tangible iṣẹ́ kan. Wọn kò sẹ́nibọ̀dì tó wá bá òun pé appointment tó fóun o, iṣẹ́ bẹ́ẹ̀ ló ní láti ṣe o, iṣẹ́ bẹ́ẹ̀ ló ní láti ṣe o. Ó náà kàn sọ salary fóun ni òun kàn gba salary lásán. Àbí torí ìyẹn náà ni ọ̀pọ̀lọpọ̀ ṣe resign kúrò ní ìjọba bàbá Tinubu. Ṣé gbogbo ọ̀pọ̀lọpọ̀ appointment tẹ́ fún àwọn èèyàn ẹ kàn fi compensate wọn ẹ fún wọn salary lọ́fẹ̀ẹ́ lófò. Aráàlú òde ẹ̀rọ ń jẹ́jẹ́. Labaika further stated that his appointment was based on public trust and that he could not betray this trust by continuing to receive a salary for doing nothing. Ó nítorí àwọn aráàlú ní trust sí inú òun wípé tóun bọ́yẹ fóun lápọ́ìntmẹ́ǹtì yẹn wọ́n expect àwọn iṣẹ́ tóun máa ṣe ṣùgbọ́n torí pé fóun níṣẹ́ òun ò dẹ̀ mọ̀ kan tó yẹ kóun ṣe òun kàn gba appointment ní kàn fóun salary nítorí ẹ̀mí òun ò gbé. He wrote in the resignation letter, I am writing this letter with all sense of humility and gratitude for giving me the opportunity to serve as the special assistant artist in your cabinet. Having served in this capacity for a period of 1 year and 7 months, I wish to respectively tender my resignation. Wọ́n resign o, Labaika resign o. Ó lóun ò bá Governor Abdulrahman of Kwara State. Òun ò bá wọn ṣe iṣẹ́ mọ́ because òun ò ṣiṣẹ́, òun kàn ń gbowó ni. Your Excellency, as you may recall, I was offered an appointment to serve as your special assistant artist on 6th January 2023. I accepted the offer because I saw it as a call to service and an opportunity to showcase my talents. Only ní 6th of January, ẹ fún ní appointment yẹn, special assistant artist. Lẹ fún ní appointment yẹn, ó ní inú dẹ́dùn sí wípé òun rò wípé bàbá lọ opportunity òun ló jẹ́ òun ló ṣe gba appointment yẹn láti lè showcase talent òun, láti lè jẹ́ kí gbogbo èèyàn rí bí ọwọ́ talent tọ́lọ́run fóun òun ò rí mọ́lẹ̀ o. Ó lóun ló ń ṣe gbà. Ó ní but regrettably, ó regret kódà kéèyàn máa regret. Regrettably, I have not been able to achieve any of these things. Ó dùn. Ẹ jẹ́ àsọ. Ó ló ẹgbẹ́ nǹkan tó wí inú fídíò yẹn. Ó dùn. Labaika. Èèyàn náà ni ó. Níjọ́ wo ni mo ìníta lè nìyàn Ọlọ́run o. Àṣekáwá sọ pé àti rí kan ní báyìí sìn torí kò padà yé wa mọ́. So gbogbo ẹ̀yin artist, gbogbo yín tí governor, state governor yín tó ń fún yín l'appointment, so ẹ kàn wá ń bè ṣá ni. Ó dẹ̀ pé Fẹ́mi Adébáyọ̀ náà gba appointment o. Àbí mo parọ́ ni. Ó dẹ̀ bẹ́ẹ̀ ni wípé
bọ̀bọ́ yìí tó náà máa ṣe múvì mo fi ré èyí wù mí àbí kinní kan tó kí yẹn tó ní hòtẹ́ẹ̀lì yẹn ó dẹ̀ pọ́n fóònù náà lápọ̀ẹ́mẹ̀ so ṣé ká máa fúnra sí gbogbo yín so gbogbo yín tó fún lápọ̀ẹ́mẹ̀tì pátápátá ẹ kàn wá ń bè ṣá ni wọ́n kàn fún yín lọ́fíìsì ẹ̀dẹ̀ ń gba sálárì ẹ̀ ṣe kankan nǹkan ti ṣe wá nǹkan ti ṣe wá ẹni bad wá ń bí sísítà mi Ẹniọlá Badmus ṣé o mọ̀ ẹ́ pọ́n fún wọn náà ní special assistant to the speaker in the house on event kíní kan ṣáà wá gbogbo ẹ̀ mọ́ra wọn fún ẹ ṣé o mọ̀ pọ́n congratulate ìwọ náà ní May yìí tó fún ẹ ní appointment yẹn so ẹ kàn ń gba sálárì ẹ ní ṣé ìwọ náà wọn kàn fún ẹ sálárì o ò ṣe kankan wàá kàn máa kí wọn káàkiri inú ọ́fíìsì so ìyẹn náà ti tán nìyẹn tó bá wá fẹ́ lọ campaign bí kan wá tẹ̀lé wọn lọ ẹ bá wàhálà ti wà anyway. Regrettably, I have not been able to achieve any of these things, aside from the fact that I don't have a specific schedule of duty. Sure, circumstances have not availed me the opportunity to perform my responsibility maximum. Only yàtọ̀ fún pé phone appointment phone salary fún l'ọ́fíìsì. Ó lóun regret pé because òun ò ní oore ọ̀fẹ́ láti display talent òun. Tó ń rò pé òun máa rí àyè láti ṣe ó ní because kò fóun ní opportunity láti perform any responsibility so far so good. Therefore, since my appointment is based on public trust, I cannot continue to break that trust by taking a salary for doing nothing. Ẹ jọ̀ọ́ ṣọmọ Yorùbá ní Làbáíkà. Kò ṣe pé ọmọ Yorùbá. Ṣọmọ Nàìjíríà ní Làbáíkà. Mo doubt ẹ. Brother mi Làbáíkà mi ìbú yín o ẹ̀yin tẹ́ bá súnmọ́ wọn ẹjọ́ lè bá mi drop ẹ̀ níbi comment section àbí kẹ́dẹ̀ bá mi gbé fídíò ìdọ́dọ̀ wọn mo kàn fẹ́ bi yín ni o ṣé ọmọ Nàìjíríà ni yín àbí partly Nàìjíríà partly country kan ó dàbí ẹ̀jẹ̀ country kan ló ṣiṣẹ́ lára yín torí mi tí mo Nàìjíríà náà àbí ṣé wọ́n mọ̀ tó máa á fún appointment nínú gbogbo rògbòdìyàn tó wà lẹ́yìn kọ́bá kí situation bá ti critical báyìí nínú critical situation yìí báyìí sí tí ogunlọ́gọ̀ sùn lọ ṣálálu wọ́n ti wá tilẹ̀kùn àwọn APC tilẹ̀kùn pa wọ́n wá fún ẹ lápọ́ìntmẹ́ǹt ó dẹ̀ ń gba sálárì wà wá dá appointment padà wípé ìwọ o kàn ń gba sálárì ni o ní ọ́fíìsì wọn jẹ́ kó ṣiṣẹ́ kan ò dẹ̀ mọ rísì tó ń gba sálárì lé lórí àwọn aráàlú trust òun òun kóun má lọ bójú àwọn aráàlú jẹ́ wípé kí wọ́n gba appointment ẹjọ́ sọmọ Nàìjíríà ní Làbáíkà mò ń béèrè ni o àbí wọ́n ti gbọ́ rí nínú Nàìjíríà ni àfi bẹ́ẹ̀ ni pé mi gbọ́ rí o first time àbí kò jọ̀wọ́ lójú ni ẹjọ́ sọmọ Nàìjíríà ní Làbáíkà ìjà máa kà lọ. Therefore, since my appointment is based on public trust, I cannot continue to break that trust by taking a salary for doing nothing. As an Islamic cleric, it is against my beliefs. How I wish pé gbogbo Mùsùlùmí Nàìjíríà wọ́n dẹ̀ á fi wàjọ Làbáíkà wàláhì èmi gan di Mùsùlùmí straight ni. And I haven't been at peace with myself. Ó ní conscience nìyẹn o, àbí kí ló feel? Bá a bá ṣe rojọ́ ìkàfáráyé bàbá rojọ́ olóore náà kò sí nǹkan tó bá dín bẹ́ẹ̀. Tá a bá sọ àwọn ìbàjẹ́ oríṣiríṣi tí àwọn ọ̀pọ̀lọpọ̀ wù èyí tó bá ṣe dáadáa láàrin wọn ẹ jẹ́ àròjọ́ òun náà kò sí nǹkan tó bá dín bẹ́ẹ̀. Tó o bá wá mọ̀ wípé nǹkan tí Làbáíkà ṣe yìí ó wú ẹ lórí ṣé ọmọ Yorùbá ni wọ́n ṣé ọmọ Nàìjíríà ni wọ́n. Bá mi power mo ní kọ́ power tap ẹ bá mi fìfẹ́ hàn sí bá mi fún ní babala comment bá mi encourage kó lè encourage others. Yes. Làbáíkà èèyàn ni ẹ o ẹ̀yin èèyàn ẹ lọ máa lísì sí orin ọmọkùnrin yìí o kò wá ilé ayé mọ́ yá o Ọlọ́run fún nǹkan tó ṣe yìí nínú Nàìjíríà of today tí ìwà tèmi jọmọ èèyàn kan sì gba sálárì lọ́fẹ̀ẹ́ lófò ó dé sọ pé òun ò gba sálárì mọ́ torí òun ò ṣiṣẹ́ owó yẹn ní Nàìjíríà of today ẹ jẹ́ àyìn so èèyàn Ọlọ́run sì wà Nàìjíríà ráyè olórin ẹ̀mí nìyí olórin ẹ̀mí nínú Islam you see àṣẹ kò ṣe gbogbo àwọn Islam náà ni Islamic followers náà ni wọn ò gbádùn àṣọpọ̀lọpọ̀ wọn gbádùn I said it
I said yàtọ̀ fáwọn tó ń constitute nuisance wọ́n fi ẹ̀sìn wọ́n fi súnyàn àwọn nọ́mbèsì jẹ́ wọ́n láwọn ṣe wáàsí ní ọ̀la irọ́ náà ń pa àwọn nọ́mbèsì jẹ́ náà bá ti ṣe wáàsí òfò àtàdánù tán àwọn náà la máa bá tán rìkọ́dù ara wọn rádaràdà of the highest order ẹ kó ṣí dànù báyìí làbẹ́kà èèyàn ní ìwọ wá ń bí jàre brother mi I want to know you. tó bá dì tí n bá mọ̀ ni ẹ lọ máa gbọ́ orin làbẹ́kà o máa lọ máa wo gbogbo orin ẹni máa download láti sìn lọ ẹja continue òun gbowó àtìgbà tóun ti ń gbowó over a year 7 months òun ò ní peace of mind ẹ̀mí òun ò gbé kò ń rọrùn sùn nìyẹn ẹ̀rí yàn lọ́hùn but brother mi ẹ bá ní sọ pé kíní 1 year 7 months èlé ló ní salary monthly ẹ sọ síbẹ̀ ẹ̀yin náà ń gbaláwẹ́ àtàláwẹ́ join together lónìí ó kéré jù á máa lọ 2 million o 1 year 1 million to 2 million 2 million times 12 2 million times how many months bẹ́ẹ̀ 12 19 2 million times 19 months làbẹ́kà ṣe kówó yẹn àwọn sálárì ilé tẹ́ ti gbà sẹ́yìn ẹ ti dá padà mo kàn ní bèrè náà ni ebi ìbákàn ní pé ká kúkú kó gbogbo kìíní kó pé ẹ mọ̀ ilé tẹ́ ti gbà sẹ́yìn yẹn náà ẹ ṣe kúkú dá gbogbo ẹ̀ padà kẹ́ kúkú mọ̀ pé aráàmù ẹ dá gbogbo ẹ̀ padà fún wọn ẹ̀ṣẹ̀ yẹn kó lè kọ́rùn yín kó lè mọ́ dáadáa kọ́wọ́ yín kó lè mọ́ kọ́rùn yẹn kó lè pé sánsan ni o àbá ìdí àmì ìdá ṣé advice mi yẹn ò dáa ni ṣé advice mi ò dáa ni ok ìwọ tó bá mọ̀ advice ó yá drop advice ẹ̀ láwọn comment section fún Làbáíkà so only so I want my salary to stop immediately about to gbé contract fún Làbáíkà ni àbílà so I want my salary to stop immediately so I want my salary to stop immediately Nigeria so I want my salary to stop immediately ẹjọ 19 months salary tẹ́tí wá gbẹ̀yẹn Làbáíkà kí ló ṣẹlẹ̀ sí kò sí wàhálà so I want my salary to stop immediately òun ló sọ bẹ́ẹ̀ I am grateful for the confidence reposed in me, and I hope that one day I will be able to fully utilize my talents for the development of our state. Oh, love state here, lóòótọ́ Kwara. Ìrànlọ́run. Later náà rèé o. Ìjà scream ṣe. Jágbé later. Èmi ọmọ ipá ṣì nírú àwọn èèyàn báyìí láàrin wa o. Ẹ fi wà jànà bí nìyẹn o. Ìyẹn náà dẹ̀ da, ìyẹn náà dẹ̀ nice bàbá Làbáíkà. Ṣé ráyé? Ó lẹ ti rí yẹn o. Yes. Ó nìyẹn o. Làbáíkà ti resign. Anybody. Ìjẹ́ mọ̀ nǹkan tẹ́ni Ọlábàdìmọ̀ sí kọ ní online lénìí. Anybody. Ó ga jù. Ọmọ bàbá olódòdẹ wọ́n tún ní kò ṣe olódòdẹ mọ́ àwọn náà dẹ̀rẹ̀ ẹ̀yin nù Ọlọ́run nù gbogbo yín tẹ́ disappoint àwọn èèyàn kí ló ti ẹ̀kọ́ gan-an. Wàá gbọ́ nǹkan tẹ́nibàdì sọ ní our imports are reducing and our exports are increasing. That is a sign that our economy is expanding. For the year to date, 2024, our imports were 24.44 trillion, while our exports stood at 38.59 trillion. This gives us an unprecedented trade surplus over 14 trillion in just 8 months. It has never happened in Nigeria. Never. This is a refreshing shift from consumption to production. Eniola ló sọ bẹ́ẹ̀. Ó ní ìjọba yìí ó ń gbìyànjú gan ni wọ́n ṣiṣẹ́ ribiribi wọ́n sì ṣiṣẹ́ takuntakun tí ọmọlúàbí yẹ kó ṣe torí wípé wọ́n generate owó fún Nàìjíríà nípa kíni ẹni pẹ̀lẹ́ ìwọ náà wọ́n ti fún ẹ ní appointment nsìn wàá máa gbowó àti ẹ̀rí ẹ lọ́fíìsì rí so gbogbo yín tẹ́ gba appointment gbogbo yín lẹ́ ń gbowó àdẹ̀ríṣẹ́ tẹ́ ṣe
Nàìjíríà ò lè dá abalájọ tó bá ti wá fẹ́ ṣe election ẹ rí gbogbo wọn wá ṣiṣẹ́ àṣekúdórógbó síbẹ̀ ẹ pẹ̀lẹ́ ẹ lẹ Làbáíkà jàre ṣe rí kíkíní ìkàlẹ̀ kó lè pé dáadáa kí lẹ ní mo wí èmi advice yín ni o brother mi Làbáíkà gbogbo salary 19 months yẹn ẹ lọ dá padà o bẹ́ẹ̀ ṣe resign yín mo credit yín I swear down mi ì dẹ̀ ṣeré o èèyàn ni yín ẹ fi hàn wípé ẹ̀mí Ọlọ́run gbé inú yín ẹ ní ẹ̀mí ẹ ní feelings ẹ bẹ̀rù Ọlọ́run ẹ páyà Ọlọ́run yes kò easy láti ṣe but mo commend yín ṣùgbọ́n kó lè balance kí gbogbo kíní yẹn kí balance kí kó lè jẹ́ balance equation yo 19 months salary 1 year 7 months tẹ́lẹ̀ gbà yẹn ẹ lọ dá padà kọ́rùn yín kó lè mọ̀ kọ́wọ́ yín kó lè mọ̀ torí ìjọ àlìkè a máa gbé ìdè ìyẹn ó lè múyàn wọná lọ́nà mo kàn ń wò ní o bó èmi ò ní sí bẹ́ẹ̀ kò sì ẹ̀sẹ̀ anybody tó máa sí bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ọrùn tiyín náà kó lè mọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ òun ni mo ṣe sọ bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. má gbàgbé bá mi share fídíò yìí dọ́dọ̀ Làbáíkà má sì gbàgbé láti bá mi thumb up ẹ̀yin mùsùlùmí encourage ara yín encourage brother yín ẹ kí pé kò bójú yín jẹ́ ó ń fi yín proud ni we are proud of him bẹ́ẹ̀ ni pẹ̀lẹ́jàre ẹ̀yin tó kù tá ẹ̀kọrin ẹ̀mí ẹ̀wá emulate Làbáíkà o ẹ̀yẹ ṣe rádaràdá kiri gbogbo yín tẹ́ ẹ̀kọrin ìyá kékeré Èkó tí ò ṣe é jí gbé gbogbo yín tẹ́ ẹ̀kọrin aṣíwájú bá gbàjọba o bá ṣíwájú gbàjọba ìrọ̀rùn ti dé bàlù bá ṣíwájú bá gbàjọba ìgbà tí ìrọ̀rùn wà dé bàlù tọrùn tí ọrùn ti fẹ́ tó ní kálukú ti ń sokùn mọ́rùn ẹ̀ tó ti ń já sódò tó ti ń já sí gegele sìn padà wá kọrin kankan o ẹ̀yin nu Ọlọ́run má gbàgbé láti like fídíò yìí má ti bínú jù ṣé o ti bá mi subscribe gbé ṣanlẹ̀ bá mi subscribe má gbàgbé láti drop comment ẹ̀ bá mi fún ní advice kí ni ìwọ náà feel lórí màtá tó wà ńlẹ̀ ire o.